Ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ sì ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa. Gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín náà là ń rí nítorí pé àti ìdáhùn kì í ṣe wípé àárí àgbáǹkókó ọmọ rí èlùbọ́ tí sọmọ rí odó gbàhanran ìpàkọ́ ló pọ̀ ju ẹ̀rú àáké àṣà òsì pẹ́ lóko bẹ́ẹ̀ rí ọ̀nà ló jìn ẹ má bínú. Ọkùnrin kan ni ó béèrè yìí tẹ́ ń wò ní ojú àtẹ agbàwòrán jíṣẹ́ yìí yẹn screen yín tẹ́ ti ń rí níbi tí wọ́n ti béèrè pé ǹjẹ́ Ọ̀ṣun Òṣogbo àwọn ti máa ń gbọ́ nínú oríkì àwọn sì máa ń gbọ́ lẹ́nu àwọn èèyàn tí wọ́n máa ń pe Ọ̀ṣun ní Awẹdẹ kó tó wẹmọ Awẹdẹ kó tó wẹmọ yẹn náà rí bí wọ́n ṣe kọ sílẹ̀ lẹ̀ òyìnbó náà fi kọ́ àmọ́ Yorùbá là á fi tú síta fún yín Awẹdẹ kó tó wẹmọ kí nìdí tó fi jẹ́ pé idẹ ló lọ ń wẹ̀ tí ò wẹmọ. Àní ní ìgbà kan rí a kò ní pẹ́ lórí ìtàn Ọ̀ṣun nítorí pé kì í ṣe ìtàn Ọ̀ṣun gan la fẹ́ sọ lónìí bí kò ṣe àyọlò tí wọ́n béèrè yìí òun la fẹ́ sọ. Ọ̀ṣun jẹ́ arẹwà obìnrin ní ilẹ̀ Yorùbá tá bá sọ̀rọ̀ nípa ẹwà Ọ̀ṣun ni ẹni àkọ́kọ́ tó tì rẹwà jù nínú gbogbo obìnrin káàkiri àgbáláyé. Tá bá sọ̀rọ̀ nípa agbára ẹ̀mí àti àwọn nǹkan tó lágbára Ọ̀ṣun ni àbá máa pè bẹ́ẹ̀ nítorí pé Ọ̀ṣun lágbára. Tá bá sọ̀rọ̀ nípa pé àjẹ́ àkọ́kọ́ àjẹ́ Ọ̀ṣun náà làbá tún máa pè lájẹ́ àmọ́ Ọ̀ṣun jẹ́ ènìyàn tútù bí àdàbà kò bínú kì í sì jàǹpátá. Bí Ọ̀ṣun ṣe wá jẹ́ yìí tó Ọ̀ṣun ò mà rọ́mọ bí kò rí ọmọ bí rárá nígbà tí ó wà ní ilé ayé. Ó fẹ́ Ọ̀rúnmìlà ó fẹ́ Ògún ó fẹ́ Ṣàngó nítorí kó lè rí ọmọ bí náà ni. Kò fẹ́ẹ̀ sí òòṣà tí Ọ̀ṣun ò fẹ́ẹ̀ fẹ́ tán nígbà tó wá dọ́dọ̀ Ọ̀rúnmìlà pé kí Ọ̀rúnmìlà yẹ̀ òun lọ́wọ́ kan ìbò báwo lòun ó ṣe bímọ. Ọ̀rúnmìlà sọ fún un pé wọ́n ó ṣe nǹkan kan bíi ọmọ idẹ gbogbo wa ló ti mọ nǹkan tí wọ́n ń pè ní idẹ táwọn Gẹ̀ẹ́sì ń pè ní brass brass òun ni wọ́n ń pè ní idẹ pé wọ́n ó ṣe ní ṣe bí èèyàn bí ọmọ. Ọ̀ṣun yóò wá máa wẹ̀ bí ìgbà tó bá ń wẹ ọmọ kékeré bí ẹlẹ́gbẹ́ epo ti bímọ. Ṣé ẹ mọ̀ pé àìrọ́mọ bí àgàn ní mọ̀ dábàá pé kí Olódùmarè tiẹ̀ fún ní ẹyọ kan láàárọ̀ kó sì gbà lálẹ́ nígbà tí àgàn bá rọ́mọ bí. Nígbà míì wà tó ṣe pé èèyàn máa ń gbé ọmọ láǹgìdì ní ère tá a gbẹ́ tó jọ bí ọmọ àmọ́ tí ò lè sọ̀rọ̀ nítorí pé kò lè sọ̀rọ̀ la fi ń pè ní láǹgìdì. Tí wọ́n á ní kéèyàn gbé sẹ́yìn kó mọ̀ gbé ijó káàkiri láti lè rọ́mọ bí. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ìṣọkùnrin ìṣobìnrin ló ń wojú fọ́mọ láti bímọ. Mo gbàdúrà pé ọlẹ̀ ayọ̀ yóò sọ nínú yín Èdùmàrè yóò fún yín ní ọmọ agbẹ̀yìn tẹ́yìn ṣe. Ojú ọmọ pọ́n Ọ̀ṣun ó rọ́mọ lẹ́yìn adìyẹ ó bú sẹ́kún. Wọ́n wá ní kó wá lọ wá máa wẹ idẹ èyí tó dàbí tí wọ́n ṣe bí ọmọ tí wọ́n rọ bí ọmọ pé kó wá gbé sí inú igbá tí wọ́n ti máa ń wẹ ọmọdé kó máa wẹ̀ láràárọ̀ tó bá ti jí kó máa kọrin nígbà tó bá ń wẹ ọmọ. Báyìí ni Ọ̀ṣun ṣe ń ṣe tó sì ń wẹ idẹ yìí lójoojúmọ́ tó ń wẹ̀ lójoojúmọ́. Látara èyí a fẹ́ sọ̀rọ̀ débi pé s'Ọ̀ṣun bímọ àbí ò bímọ ibẹ̀ yẹn kọ́ là ń lọ àmọ́ látara nǹkan tó ń ṣe yìí nígbà tí Ọ̀ṣun wá dàgbàdàgbà tí Ọ̀ṣun bínú tó di odò títí di òní olónìí ní Ìgèdè Èkìtì láti Ìgèdè Èkìtì láti Ifẹ̀ ni Ọ̀ṣun ti ṣẹ̀ tí a rí ní ìta Ọ̀ṣun níbi tí omi Ọ̀ṣun àkọ́kọ́ kọ́kọ́ wà kí ó tó di pé ó lọ Ìgèdè Èkìtì kó tó kúrò ní Ìgèdè Èkìtì lọ sí ìlú Òṣogbo. Nígbà tí ó wá di gbajúgbajà tí wọ́n ń bọ ìṣẹ̀lẹ̀ ló máa ń di ìtàn ló ń di òwe. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ni àwọn Yorùbá mú papọ̀ mọ́ra wọn tí wọ́n ń pè lára oríkì tí wọ́n fi ń kí Ọ̀ṣun pé ọdẹ Ọ̀ṣun o Awẹdẹ wẹ̀rìṣà wẹ orí mi. Ẹni tó ń wẹ idẹ bí ẹni ń wẹ ọmọ ojú ọmọ ló pọ́n tó fi ń wẹ idẹ látara pé bóun bá ń wẹ idẹ yìí iṣẹ́ tí wọ́n ṣe fún ni pé yóò rọmọ bí. Títí gbà míì táàtújọ wa máa ń túṣu désàlẹ̀ kókò nípa pé ta ni Ọ̀ṣun gan báwo ni t'Ọ̀ṣun ṣe jẹ́ kí ni àwọn nǹkan tá a mọ̀ mọ́ Ọ̀ṣun.
à ń bọ̀ ná, a ó fún yín tán bí olórúkọ olórúkọ. Ẹ ṣeun tẹ́ǹtẹ́ ti sí wa o. Títí ìgbà míì tá tún rí àwọn nǹkan míì tẹ́ tún lè fi ṣọwọ́ sí wa tá a lè gbé yẹ̀wò. Ìyá inú mi kó tó. Orin awo ló kó sí mi lẹ́nu. Bákàrẹ̀ Saheed Ọláwálé Jàdú lólódì ní gbogbo ilẹ̀kílẹ̀. Ọlọ́run ló dé èèyàn kan. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ.